It took a few years now after Christmas election session. It took a few years báyìí ló ṣàfocus ẹni tó ti wọ school náà ní àti school fees náà ní kókó so àti election tó ń bọ̀ ní 2026 náà ni so nǹkan tó kàn fún ọ̀ṣọ́ báyìí kó ṣàfocus ní election kó ṣàmú ẹni tó dá ní sọ pé PDP o APC but ẹni tó dá gọ́gọ́ ni tó mú kì í ṣe pé ọ̀rọ̀ pátì ni. À ń fẹ́ lórí okòwò Ọ̀ṣun pé gbogbo alámọ̀ bí ìlú ṣe rí ní ọdún 2025 a ní ìrètí pé nǹkan máa yí padà fún dídára gbogbo nǹkan tó wọ́n ó máa dẹ̀ wá lọ́rùn a máa rà ní ọ̀pọ̀ and a dúpẹ́ pé epo ti wá rẹ̀dẹ̀rẹ̀ díẹ̀ a máa dúpẹ́ pé ó máa kárí gbogbo nǹkan tó wà ní àyíká wa náà torí pé àwa tá à ń gbé ní ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo wa láti ń sọ oríṣiríṣi pé nǹkan tí wọ́n jù ní Ọ̀ṣun láìpọ̀ a nírètí wípé ọdún 2026 yìí ó máa san wá. Ìtẹ̀síwájú la fẹ́ fún Ọ̀ṣun kí àwa tá a lè dé olùgbé Ọ̀ṣun náà kárí ìtẹ̀síwájú nínú ẹ̀ kí inú wa dùn pé a tún bẹ̀rẹ̀ ọdún tuntun 2026 láyọ̀ àtàlàfíà so kí túbà túnṣe àtàlejò àti onílé tó wà lọ́ṣun ká tẹ̀síwájú náà ojú bẹ́ẹ̀ lọ. Lórí ààbò aṣoríire ní Ọ̀ṣun state geographically nítorí gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ̀rọ̀ àgbè wa ogun Boko Haram bandit ni wọn lọ mọ lọ́ṣun state therefore adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kì í ṣe agbára wa bí kò ṣe agbára Ọlọ́run lójú rẹ̀ ọ̀kan náà nípa ọrọ̀ ajé wọ́n ti wulẹ̀ kí nǹkan ṣáàrì nǹkan wá níbikíbi ilẹ̀ Nàìjíríà mẹ́sàn so àwọn owó tá à ń rí nǹkan tó gbẹ́nu ókè kò jẹ́ kí owó èèyàn fi bẹ́ẹ̀ máa dúró lọ́wọ́ èèyàn bí nǹkan ṣe rí nìyẹn ṣùgbọ́n nípa tìjọba ìjọba ń try ìjọba Adeleke in particular ó ń try nípa àti mú nǹkan dẹ̀rọ̀ fún àwọn èèyàn nípa ọrọ̀ ajé ó san owó torí pé kò sí ń dọ́sì lọ́sàn owó táwọn òṣìṣẹ́ gbà náà ní rotate round the town so wọ́n sì ń san owó yẹn lásìkò fún àwọn òṣìṣẹ́ náà fi ra nǹkan so by and large a rí wípé ọdún tá a ṣe kọjá àṣàrí ọlọ́mbù aláṣìírí a lè ṣe ọdún inú wa dùn ajẹ́ amú ọ̀rọ̀ ajé nípa health ní Ọ̀ṣun state a dúpẹ́ with the introduction of the health insurance scheme ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ni wọ́n jẹ àǹfààní ètò ìlera ọ̀fẹ́ nítorí pé wọ́n fi sí wọn ní wọ́n fi sínú scheme yẹn sì ń lọ fún treatment in various hospital ibi tó bá rọ olùkàkù lọ́rùn wọ́n sì ń ṣe ojúṣe nínú àwọn hospital wọ́n ń dá àwọn dókítà wọn lówó wọ́n ń dá wọn lóhùn tí wọ́n bá ń béèrè fún nǹkan ìjọba ń ṣètò ìṣe wọ́n sì ń tí èèyàn náà gbogbo ìgbèríko wọ́n ń fọwọ́ kan àwọn wọ̀nyẹn náà nípa so a gbé oṣùbà ńlá fún ìjọba Ọ̀ṣun nípa health education náà wọ́n ń ṣe dáadáa tẹ́ bá gbọ́ result wá ti improve ní secondary school àti UNECO nǹkan kan ṣùgbọ́n ó kù díẹ̀ láti gba àwọn olùkọ́ sí a sì lè bú ìjọba orówó náà ni wọ́n san fún àwọn olùkọ́ tí wọ́n bá gbà wọ́n ṣé wọn ò ní sanwó fún wọn ni wọ́n máa wo ìjọba náà máa wo àpò wọn owó tó gba olùkọ́ ṣùgbọ́n a rọ ìjọba wípé kí wọ́n gbìyànjú kí wọ́n gbọ́n pásì kí wọ́n gba àwọn olùkọ́ sí kí ẹ̀kọ́ lè máa tẹ̀síwájú a lọ dìbò fún ìjọba wù wá a lè máa campaign fún ẹni bíi olùkáwò kan sá lọ dìbò fẹ́ni tó wù àwa sì máa bí a ń lọ ẹni ó ṣoore fún wa tó mú ìlú wa kọ́ rọ̀ wá lọ́rùn níbẹ̀ làwa ń lọ
Sẹ́rí ní àkọ́kọ́ náà a kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀ lórí gbogbo wa nípínlẹ̀ Ọ̀ṣun, nítorí pé Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ àlàáfíà. Lẹ́yìn àlàáfíà ó fún wa ní ìtura, kò sí rògbòdìyàn. Àánú Ọlọ́run a dúpẹ́. Lẹ́yìn tá a wá sọdún yìí tán, ètò ìdìbò ń bọ̀ nítòótọ́ bẹ́ẹ̀ ṣe wí. Tẹ́lẹ̀ ohun tó pè fún ni pé tẹ́lẹ̀ látètè kọ́ ṣe ni Ọlọ́run ti fún ìran ọmọ èèyàn ní oore ọ̀fẹ́ àti yẹn ẹni tó bá wù wá. Ó ní ká yẹn tó bá wù wá ni láti gbà ṣẹ̀dá. So ìgbà ìbò tí ń bọ̀ gbogbo wa náà á wà lọ yẹn ẹni tó bá wù wá. Nígbà tá a bá sì yẹn tó bá wù wá tán, á wà dúró ti ìbò tá a dì. Kẹ́nikẹ́ni ó mọ̀ ṣe dábàá tàbí kó tiẹ̀ ronú pé òun ọ̀kọ̀wọ́ bọ ohun táwọn ènìyàn sọ pé wu àwọn ohun ọmọ bá rí ìbínú Ọlọ́run Olódùmarè. Ẹ̀bẹ̀ tèmi ó bẹ̀ àwọn tí wọ́n rò pé àwọn lágbára lórí ayé nù, kí wọ́n ṣe sùúrù, kí wọ́n jẹ́ káwọn èèyàn ká yan tó bá wù wá. tó káwọn èèyàn ní sùúrù, kí wọ́n jẹ́ kí ìfẹ́ àwọn èèyàn kó ṣẹ. Ẹ̀bẹ̀ tèmi ó bẹ̀ wọ́n nù. Lórí ètò ẹ̀kọ́, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bákan náà, torí pé ìpínlẹ̀ Ọ̀ṣun ń tẹ̀síwájú. Tá a bá wo gbogbo èsì ìdánwò tá a ṣe kọjá, WAEC ní o, NECO ní o, ìpínlẹ̀ Ọ̀ṣun náà àyànràn àwọn ọmọ wa yànrántí. Èyí ò sì ṣe lẹ́yìn ìtọ́jú tí gómìnà tọ́jú tó mójútó ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun, tó ṣe dáadáa nípa eyín. Ìbẹ̀ tí wàá bẹ ìjọba ni pé kí wọ́n tún gba àwọn olùkọ́ tó yanrantí sí i. Nítòótọ́ ó pè fún ìnáwó, ṣùgbọ́n Ọlọ́run ó ràn wọ́n lọ́wọ́. Torí ọ̀fẹ́ ẹ̀ bá wà, wọ́n tún gba àwọn olùkọ́ sí i. Ìpínlẹ̀ Ọ̀ṣun ó máa tẹ̀síwájú o.